أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني عصت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. القرآن كلام الله ذا الفرقان كتاب الله فيه معان هدي الله منه بيان لشرع الله. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. في نصائح رشد الله كل محارمه لله. في نصائح رشد الله لهدي الخالق بسعد الله. أجل مفاتيح اسم الله به يتجلى ذكر الله. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. وكل أوامره لله كل محارمه بالله. من كان يتلو ذكر الله يفيض القلب بنور الله. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. ليس كنثر قول الله لا هو شعر فيض الله. لقد حواه رسول الله ذلك من جبريل الله. لا إله إلا الله الله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. A dúpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. ọba alágbára, ọba onímọ̀nà lọ́dọ̀, ọba tí ó kẹ́ wa tó gẹ̀ wá, ọba tó ṣàánú wa pẹ̀lú Islam, ọba tó ṣàánú wa pẹ̀lú iman. À ń bẹ Ọlọ́run ipe kó má gba Islam lọ́wọ́ wa o, à ń bẹ Ọlọ́run kó má gba orí imani lọ́wọ́ wa. A dúpẹ́ tó ṣọ́ wa, a dúpẹ́ tó fún wa lásìkò láti ìgbà tí a ti sinmi tá a dágbére fúnra wa tá a bára wa sọ̀rọ̀ gbẹ̀yìn.
tọ́lọ́run tó wá ní aláǹfààní àti bára wa pàdé nígbà tí kìí ṣagbára wa, tí kìí ṣe ìmọ̀ṣe wa, tí kìí ṣọgbọ́n wa, tí kìí ṣe òye wa ló débẹ̀. Àkí Ọlọ́run tó fún wa láǹfààní bẹ́ẹ̀, ọba tó lọ́ wa lára nípa bóyá a tún lè ríbi túbá. Adúpẹ́, ọlọ́mọṣà fún wa láǹfààní àti rí rere ṣe. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ń rí wa lérí àṣìṣe, tí ń dàṣírí bò wá. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fàdánwò kàn wá, a ṣe sùúrù bó ti tó àti bó ti yẹ, tòun ti bẹ́ẹ̀ ó mójú kúrò nínú láìfí fún wa. Adúpẹ́ fún Ọlọ́run ọba tá à ń ṣìṣe, tá à ń ṣìṣọ, tá à ń ṣi inú rò sí, à ń bẹ̀ kó foríjìn wá, nísìnyí yááfì wa. Adúpẹ́ fún Ọlọ́run ọba gbogbo bí ti ń pa wá láṣẹ ká tẹ̀lé òun, ká ṣe tòun, àárí ṣe tó bó ti tó àti bó ti yẹ, àrófin rẹ̀ pamọ́, tòun ti bẹ́ẹ̀ ń bò wá láṣìírí, ń kẹ́ wa. Gbogbo àṣìṣe wa, gbogbo àìmọ̀ọ́ṣe wa kò pé ọmọ fún wa lówó oúnjẹ, kò pé ọmọ ṣàánú wa, kò ní ká ti torí ẹ̀sùn ká mọ̀ jí mọ́, ó tún kẹ́ wa, ó tún gẹ̀ wá sí i. Tá a bá tún pè yí pé kó tún dá wa lóhùn, yóò tún dá wa lóhùn, tòun ta ìṣedéédé wa. Adúpẹ́ fún ọ. Àkí ọba náà, àyìn ọba náà, yíyan ò lè tó, kíkí wo ò lè tó bó ti tó. Àkí ní déédéé kíkí tó kí rẹ̀, àyìn níwọ̀n tó fi yìn rẹ̀, àyìn níwọ̀n táwọn màláíkà táwọn ẹrú rẹ̀ rere fi ń yìn. Abẹ́lọ́run kó gba kíkí wa ní kíkí, kó gba yíyìn wa ní yíyìn, kó bá wa kẹ́, kó bá wa gẹ Ànábì sallallahu alaihi wasallam, kó bá wa kẹ́ gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ, àwọn àfáà tó ṣiṣẹ́ Islam, gbogbo àwọn tó ṣe wàhálà nínú ọkùnrin nínú obìnrin, tá a mọ̀ rí àti tá a mọ̀ rí, àwọn tí wàhálà wọn lapa lára wa, àwọn àfáà tó kọ́ wa ń kíw, àwọn òbí tó tọ́ wa. Ọlọ́run jẹ́ àánú rẹ̀ ó kárí gbogbo wọn, kó dórí gbogbo àwọn táwọn wòra wa dọ́ra wa náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ibi tí a tú Suratul Kahfi dé, òun ni àyá 32, ibi tí Ọlọ́run ti ń sọ pé wadrib lahum mathala rajulayni ja'alna li ahadihima jannatayni min a'nabin wa hafafnahuma binakhlin wa ja'alna baynahuma zar'a. كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر وقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا عسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها
زرعها ظهرا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا ذلك الولاية لله الحق وخير ثوابا وخير عقبا واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب اضرب لهم محمد ṣàlàyé fún wọn mú wá fún wọn mathalan lápèjúwe rajulaini arákùnrin méjì kan جعلنا لأحدهما جنتين من أعناب ja'alna li ahadihima àwọn arákùnrin méjì yẹn ìkan nínú wọn a ní ó ní agbé fún jannataini ọgbà oko ńláńlá méjì من أعناب in tó kúnnú ọgbà oko méjèèjì yẹn ní èso inab ìyẹn èso grape tí a máa fi ṣe oríṣiríṣi dírínkì ni wọ́n sábà fi ṣe ọtí nígbà náà. Fàmínà nakhili wal a'nabi tattakhiduna minhu sakaran wa rizqan hasana. Ọlọ́run sọ́nbó mi nínú Al-Qur'an, mo ṣe bí Suratu Nahl, ń pé látara àwọn igi an-nakhil, àwọn igi ọ̀pẹ tí máa ń mú làbídùn wá wal a'nabi àtàwọn èso inabu èso gírèpù tẹ́ mọ́ gbìn tí wù tattakhiduna minhu sakaran wa rizqan hasanan látara rẹ̀ lẹ́tí mú ohun múmu tí máa intoxicate yín tẹ́ẹ̀mù tí ó jẹ́ ọtí tí máa mú làákàyè lọ níbẹ̀ lẹ́tí mú jáde wa rizqan hasanan ẹ̀dẹ̀ mẹ́kì yálàyà owó ń bẹ̀ ṣẹ́sìrì nígbà náà àti ìṣọtíléwọ̀ nígbà tí àyà ń sọ̀kalẹ̀ tọ́lọ́hun ń kà á sí inú ayat nínú àwọn àmì ọlọ́run ní gírèpù wà tẹ́ ẹ̀ fi ń ṣọtí àṣé tipẹ́tipẹ́ ni owó ọtí ti lówó lérí kìí ṣèsín tó jẹ́ pé nínú indọ́sítírì tó bùmù jù láyé látàná kó tó dèní tó fi wá dèní tá a wà yìí náà ní indọ́sítírì àwọn tí wọ́n ń ṣe nǹkan mímu tí ìmọ̀ dorí rú à ń ṣe wáìnì ni tí ń bá mọ́ intoxicate ọtí àti gbogbo àwọn nǹkan mímu líle. Arákùnrin yìí wá lọ́dọ̀ oko ọlọ́run wá fẹ́ jẹ́ àmọ́ bọ́dọ̀ oko rẹ̀ ṣe lówó lérí tó ó ní. وجعلنا لأحدهما جنتين من أعناب ọdọ̀ oko tá a fún àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ bíbà òun ni ànábì ó ní àwọn oríṣiríṣi nínú àwọn grape tí àwọn èèyàn lè kó lé lérí ń pé a fẹ́ fi sọ títà fún wa ìyẹn ni pé ń supply àwọn tán ń sọtí ní èso grape owó pọ̀ ń bẹ́ẹ̀. وحففناهما بنخل kò tún wá jẹ́ grape nìkan hafafunahuma àwọn àlìjẹ́nà méjèèjì yẹn tán pè lálìjẹ́nà ọdọ̀ oko ní jẹ́ bẹ́ẹ̀. Ayyakumullah. Ọgbà oko ńláńlá ní jẹ́ àlìjẹ́nà kẹ́nìkan máa ṣì gbọ́ sáwọn àlìjẹ́nà táyé tìjú àlìkìyàmà tábà ti ní jánà nínú èdè lárúbáwá ọgbà oko tó igbó tó tóbi òun ni jánà kí ló fà náà ni pé ibẹ̀ tán fi ń pè ní jánà ni pé ibẹ̀ máa dúdú ṣẹ́wọ́n kébi tí ó bá green dáadáa igbó gidi ìbòjì ọ̀pọ̀ ń bẹ so kìjikìji igbó yẹn yóò jẹ́ kí ibẹ̀ ó green kó dúdú so jana àléhì lélu gbẹni gbogbo ẹ ti rí létí mara wọn ní tó bá ti ṣókùnkùn àbí tó dúdú tí nǹkan kan bo nǹkan mọ́lẹ̀ ńbẹ̀ wọ́n ní ó ti jana
náà fi pé àlìjẹ́nà ní àlìjẹ́nà nítorí pé ibẹ̀ náà green ọlọ́run ṣe wá ló mọ àlìjẹ́nà. Amina. gbogbo nǹkan tó green nínú nǹkan jíjẹ nínú nǹkan mímu gbogbo ẹ̀ ni ó wà ńbẹ̀. ọlọ́run wá ní ó fẹ́ pìtàn fún wa tó fẹ́ ká mú làákàyè ńbẹ̀ arákùnrin méjì a ní kíkan nu wọn kó ní ọgbà oko ńláńlá méjì. àwọn tó kún ọgbà oko yẹn ní àwọn gírèpù lóríṣiríṣi tó ṣe sọdowó ńláńlá. وحففناهما بنخل. àwa tún ní kí àwọn igi làbídùn kí wọ́n wá kún bẹ́ẹ̀ bìbà. وجعلنا بينهما زرعا. àti wàá ní kọ́ máa wà láàárín àwọn oko náà zàrà oríṣiríṣi nǹkan dídùn. torí ẹni tó bá jẹ́ àgbẹ̀ tó mọ ilẹ̀ lò dáadáa kò ní filẹ̀ kan gbìn nǹkan ẹyọ kan. tẹ́ bá gbìn nǹkan kan sínú ilẹ̀ lọ́hùn-lọ́hùn pé ẹ gbìn iṣu lápèjúwe ẹ tún wá lo orí ilẹ̀ náà fún nǹkan míì. ẹ jẹ́ á gbìn àgbàdo sókè ká gbìn iṣu sísàlẹ̀ ká wá gbìn kajú gẹ́gẹ́ bí igi lọ́tọ̀lọ́tọ̀. nǹkan mẹ́ta nǹkan mẹ́rin nǹkan márùn-ún ẹ lè gbìn sórí ilẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà tí kan ò dira wọn lọ́wọ́ ni o. kì í ṣe pé ẹ gbìn kan sẹ́gbẹ̀ẹ́ kan ẹ gbìn kan síbòmíì ẹ gbìn papọ̀ simultaneously. kí kajú àwọn èyí tí ó digi ńláńlá àràbò tó wù ẹ jẹ́ á kọ́kọ́ máa gbìn àwọn nǹkan kéékèèké kan náà ẹ gbìn tìín ẹ gbìn tọ̀hún gbogbo ó sì jọ wà lórí ilẹ̀ kan náà. بينهما زرعا. ọlọ́run fẹ́ mú làákàyè jáde fún wa níbi sítórì tó tún bẹ̀rẹ̀ yìí. ẹ má gbàgbé pé ibi tó parí ọ̀rọ̀ sí ta kà á dé fúnra wa òun lọ̀rọ̀ àwọn tán wá bá Nábì sallallahu alaihi wasallam pé ọ̀dà bàbá tí a máa ṣẹ̀sìn rẹ bàbá máa gbọ́ wá sí ṣé yóò wá já wà táwọn Suhaibu Amaru àwọn Ali ibn Abi Talib àwọn ọmọ aláìní wọ̀nyí ṣe ń lájọ máa jòkó lájọ máa gbọ́ wá sí Amar ọmọ Yásìrù bàbá rẹ̀ náà ẹrú ní gbogbo wọn yìí jẹ́ sáwọn lájọ máa wá jòkó máa wá ṣe lẹ́kṣọ̀ fún wa papọ̀ tọrọ wọn náà dẹ̀ fẹ́ mọ́ aráyè wọn ní lọ́kàn Nábì sallallahu alaihi wasallam pé àbí kóun máa ṣe lọ́tọ̀ fáwọn tálíkà kóun àní kan ṣáà ti gbọ́ kan ṣáà ti gbà tọ́lọ̀ wá ń sọ fún un pé àrá mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ká mọ̀ bà pé ọlọ́run ní mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ mánéjì àwọn tá a gbé lé ọlọ́yìn náà àwọn tálíkà tí àwọn lẹ́tí ń tẹ̀lé àáfàá yìí náà mọ̀ mánéjì wọn bá ṣe tẹ̀lé Núhù táwọn aráyé ń sọ fún Ànábì Núhù alayhi salatu wassalam pé aráàzìlù náà bá di àrá iṣẹ́ àwọn tá a máa pa láṣẹ tí àyè fọ̀rọ̀ ọlọ̀ tẹnu wọn tọrọ láwùjọ ìṣáwọn láàmú wa jọ ṣẹ̀sìn papọ̀ so gbọ́n ṣe tẹ̀lé àwọn ànábì ọlọ́run àwọn tí wọ́n yìí ṣe èèyàn tí wọ́n jólówó tí wọ́n yìí ṣe èèyàn tán jábí àwọn náà kọ́kọ́ gba mẹ́sẹ̀jì àwọn ànábì ọlọ́run yóò máa jẹ́ fìtínà fáwọn olówó pé sáwọn eléyìí ní màá wá bá jòkó àsálàtù táwọn olówó bá ń lọ lèmi fẹ́ lọ jàre mọ́ṣáláṣí táwọn ọlọ́lá bá ń ná lèmi fẹ́ ná mọ́ṣáláṣí tó bá wà ní Maitama ibẹ̀ mo ti fẹ́ mọ́ kírun tó ráwọn tá a jọ bára wa dọ́gba ibẹ̀ yẹn wọ́n wà ẹ̀sìn kọ́ ló ń ṣe ẹ̀sìn ló ń ṣe ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé máa mánéjì wọn torí odò táwọn ọmọ ènìyàn fi ń ṣe ìyàtọ̀ ara wọn yẹn ipò ara lásán ni kò ní value ṣówó ṣe ìgbajúmọ̀ kò ní ìtumọ̀ ìtọ́lọ́hún wò lára gbogbo wa òun lọ́kàn gbogbo ń tá a kó rọra tá a fi ṣẹ̀ṣọ́ ara yẹn á dà á lẹ̀ sáyé ń tá àmọ́ fi jábọ̀ fọlọ́run ọba òun lọ́kàn ọkàn la mú wá sáyé ọkàn náà là á mú lọ tá a bá lọ gbogbo yòókù pátápátá adáyé la fi rọra bí ẹni tán kó lọ sí káàmpù ni tán há aṣọ fún yín lóríṣiríṣi táṣọ ẹnìkan wá fáyìn ju tẹnìkan lọ gbogbo tẹ́sí ló ń bẹ alẹ́ mọ́júmọ́ péré ni tẹ́ni aṣọ rẹ̀ wá fáyìn wá ń ṣe fáàrí ẹ̀ sì lè mú jáde kúrò ń bẹ̀ ẹ dákun fáàrí wò ló wà fún tó bá mọ núrò aṣọ tí èyí ṣe tiẹ̀ ọ̀bọ̀ ọ̀lẹ̀ kúrò ń bẹ̀ aṣọ tẹ́ni àwọ̀ fúnjọ kan iná lówó tà ní náà ní gbajúmọ̀ tá a ní òun ní ilé tá a kọ́ òun ní dúdú tá a kó jọ láyé ẹni bá mọ núrò ṣe nìyẹn máa ti torí ẹ̀ ṣe fáàrí kémi àtàwọn lágbájọ òlejò bí àlejò bílì kan náà lájọ máa ẹwà jọ kó wa sínú mọ́tò kan náà àwa àtàwọn tàmọ̀dò ẹ̀kọ́ yẹn lọ́lọ́run ń dá wa lọ́wọ́ ló wá fẹ́ fi mú ìtàn wá pété fi mọ́ pọ́ mi ènìyàn ò jura wọn lọ nípasẹ̀ owó nípasẹ̀ ọlá bákan náà la rí ń tá a fi jura wa lọ lọ́dọ̀ ọlọ́run oníbẹ̀rù ọlọ́run àti kí ló kó sínú ọkàn rẹ nínú rere nítorí lè fi ju ẹgbẹ́ rẹ lọ́nu ló wá má pèjú ìtàn yìí wá ẹnìkan lówó ọ̀rẹ́ méjì ìkan lówó ìkan òní ó fẹ́ sọ̀tàn wọn fún wa àwọn kan ní tàn kọ́ lọ́lọ́run fẹ́ sọ ńbẹ̀ ó kàn fẹ́ fi ṣàpèjúwe ni ká fọ̀rọ̀ ṣàpèjúwe ń pé lápèjúwe nísìn ìwà àti lágbájá òun lówó lágbájá ò lówó
àpèjúwe lásán ni pé kì í ṣètàn ká mọ̀ wá káàkiri pé ìlú wo Kì í ṣe ni kó ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. ti Ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. àwọn kan ní ìtàn lọ́jọ́ àwọn kan sì wà ń tọ́jọ́ nínú bíbélì nínú tírà àwọn tó ti ṣáájú wa pé àwọn rí ń tọ́jọ́ arákùnrin méjì kan ká tó lọ bẹ̀ àdéhùn tá a bára wa ṣe gbẹ̀yìn ni pé nígbà tọ́lọ́run sọ tóun ó fi san àwọn tọ́bẹ̀rù ọlọ́run lẹ́san tó wá sọ̀rọ̀ àlìjẹ́nnà tó ní tán bá ti dé mọ̀ ń bọ̀ tán bá ti dé ilé tá à ń sọ ni à á ṣe wọ́n lẹ́ṣọ̀ọ́ ẹ̀ṣọ́ tẹ́ rò pé wọ́n ní láyé wọ́n ń bọ̀ wá wọ̀ wọ́n wọ góòlù níjọ́ náà. yuhallawna fiha min asawira min zahabin. À á ṣe wọ́n lẹ́ṣọ̀ọ́ mí náà sàwìrà ẹgbẹ́ ọwọ́ ẹgbẹ́ ọrùn mi ń dáhàbí èyí tí wọ́n fi góòlù tó pure ṣe. wa yalbasuna thiyaban khudran min sundusin. wọ́n wọṣọ tí ó green sundusu tó jẹ́ aṣọ aláàríìrí material tó dáa jù láyé káwọn èèyàn máa tó jọ wá lójú èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ ni wọ́n wọ̀ tó bá dinú àlìjánná istabraku àti tí wọ́n wọlé lérí tí wọ́n máa taná. muttaki'ina fiha 'ala al-ara'ik wa hasunat murtafaqa. níbẹ̀ láti wá mú àdéhùn jáde pé à ń bọ̀ wá bára wa sọ̀rọ̀ níwọ̀n bá ń pa góòlù lílò látàyè ìdátọ́lọ́ ló máa àlìjánná ó lo góòlù tá a wá rí òfin àdìsí ànábì sallallahu alaihi wasallam pé ó ṣèwọ̀ fọkùnrin àlùmọ̀ òun kọ́ mọ́ lo góòlù láyé gbogbo nǹkan tá a bá ti fi góòlù ṣe bó jágo ni o kọ́ àwọ̀ sọ́wọ́ kó dẹ̀ jẹ́ pure gold àbí ọwá òkà gold àbí silver dẹ̀ wọ́n fi ṣe wọ́n pure silver ó bá ti jẹ́ pure one nǹkan ṣèwọ̀ fún ọkùnrin àlùmọ̀ ọ̀tọ̀ fáwọn obìnrin ní a sì rí i pé gbogbo school of thought Islam mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó tún yàtọ̀ sí wọn náà táwọn school of thought tó ti parẹ́ náà táwọn àkọọ́lẹ̀ wọn kọ̀ọ̀kan ṣẹ́kù ńlẹ́ ni wọ́n kò sí. so abádẹ́ ń sọ̀rọ̀ school of thought kì í ṣe pé àwọn worship àwọn ìmáàmù wọ̀nyí àwọn la rò pé wọ́n gbọ́ yé jù wá lọ làwa ń fi àgbọ́yé wọn àti ìmọ̀ náà wọ́n rìnà. Ọlọ́run wa ní kọ́lá àlùbáríkà débi pé ọ̀pọ̀lọpọ̀ country Islam lágbàáyé àwọn school of thought tí wọ́n subscribe sí ni torí àwọn ni àwọn tí ń gbé Islam làwọn ìlú wọ̀nyẹn àwọn tọ́ọ̀tì wọn náà fi ń spread Islam spread láfíríkà too fíkì Imam Malik látọ̀nà Morocco ọ̀nà Spain níbi tí àwọn àgbọ́yé Imam Malik ti prevail for many centuries táwọn scholars ńláńláńláńláńláńláńlá ti dìde ọwọ́ wọn ní Islam gbà dọ́dọ̀ wa wọ́n fà tó ẹ́ sí pé àwọn àgbọ́yé wọn practice wọn bá ti kírun bá ti gbàwẹ̀ bá ti àwọn àdíìsì àtàwọn àgbọ́yé wọn ń lọ kọ́kọ́ dọ́dọ̀ wa láwọn Egypt ni láwọn ìlú mìíràn náà ni láwọn ibìkan ní Syria Indonesia Malaysia Ṣàfihàn ló dominate gbogbo bẹ̀ ọgbọ́n ṣe pọ̀ tó kódà láwọn ibìkan ní India lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìsìláàmù Hanafiya ni Pakistan láwọn ibìkan ní India Turkey Afghanistan àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ stan lọ Russia ìfíkìwù al-Imam Abu Hanifa ló fi lè bẹ̀. àwọn Hanabila náà ń bẹ bíi Saudi sp Hanbali náà mọ́dàbù mọ́mọ́ Ahmad ọmọ Hanbal àti Qatar lápèjúwe àtàwọn bòmí náà àwọn àyímọ̀ dáadáa yìí èyí ṣe tẹ́nu wọn náà kò sí ọ̀rọ̀ yìí pé ọkùnrin ò tọ́ fọkùnrin láti máa lo nǹkan gold tó bá jẹ́ pure gold kódà wọ́n bá fi ṣe gíláàsì ojú àbí sunshade àbí nǹkan kan kò yẹ kí ọmọ lò àti silver kí la fẹ́ mú bí àti silver náà òun ni wípé Islam generally ó níbi tí ń kó wa lọ ọ̀tọ̀ ní ká máa mú òfin bí afrodiha àwọn òfin lẹ́yọkọ̀ọ̀kan ọ̀tọ̀ ní ká mú òfin bí kulliyatiha lápapọ̀ rẹ̀ wípé àwọn òfin Islam àpapọ̀ wọn ṣẹ́rọ̀fin mọ́ lo góòlù ọkùnrin àwọn nǹkan míì ń bẹ tọ́jọ́ àṣìbáhù wà náà zọ́ọ̀rì là ń pè wọ́n ní fíkíw nǹkan tó jọra wọn a fi ń wéra wọn nítorí pé tó bá jọra wọn là á fi wé ara wọn èkó ẹ̀pájọpọ̀ sí ẹ̀mírí àwọn òfin tó jọra wọn bẹ́ẹ̀ á gúrùpù wọn sọ́ndà nǹkan kan náà àjọ wa gbé ìlàkàì kan jáde ńbẹ̀ ìlàkàì tá a gbé jáde ńbẹ̀ lè jẹ́ kọ́ńdà ká mọ̀ pé ní kọ́ńdà fiqhiyya àbí nàbàríyà ìdájọ́ principle àbí ká sọ pé legal maxim láti jáde ńbẹ̀ gbogbo òfin míì tí ó bá máa lọ tí ó bá máa bọ̀ á máa subject rẹ̀ sọ́ndà ìdájọ́ òun ìdájọ́ tó láti establish theory yẹn
torófin tó pọ̀ ti fún wa ní theory, wọ́n ti build theory yẹn fún wa. Òun ní pé Islam kò fẹ́ ká gbáyé lékè alkiyama, kò fẹ́ gbogbo nǹkan tó lè sọ ọkàn rẹ di tí ọmọ ṣerú ayé toró níbi tí ń gbé ọ lọ, alkiyama ló ń gbé ọ lọ. Kò dẹ̀ fẹ́ anything tó lè jẹ́ kó rò pé ayé yìí bàbàrà gbọdọ̀ wà by all means, tó lè ṣàkóbá ìrìn àjò rẹ lọ sálìjẹ́nà. Gbogbo nǹkan tí ó bá wá ṣe ìdínà yẹn nínú practices wa, ẹ mọ̀ rí tí àyà àdìsí ànábì sallam agbẹ́ni tí wọ́n mọ̀ lọ ní kí mọ́ débẹ̀. So intention gangan ni pé kó má bàa ṣàkóbá rẹ, kó má bàa derail, kó má bàa deviate kó níbi ibi tó ń lọ. Ẹ̀ṣọ́ ara ìran mẹ́ta ni lèèyàn tí ń ṣẹ̀ṣọ́. Ẹni tí ọ̀rẹ́ ṣọ́ ṣe tọ́lá làṣẹ ara ẹ̀, Islam ò sí in support of such. Kéèyàn mọ̀ mara kọ́ dọ̀tí kọ́ mọ́ dùn rí nǹkan ọkọ̀ bá Islam mọ̀. Islam fẹ́ ká dùn rí. Inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba. Ọlọ́run nífẹ̀ẹ́ kéèyàn mọ̀ dùn rí. Ànábì sallam ó léye sàábé tó lé jáde mọ́ṣáláṣí lérí pé wọ́n rún. Ó léye sàábé tó lé jáde lérí pé irun rẹ̀ kún gbogbo orun kàn ṣe jàkìtì mọ́ lérí lọ́gẹ́rùn. Ẹni bá ti jẹ sáwọ́mù ẹ má wọ mọ́ṣáláṣí, ẹ má àfẹ́nitẹ́nu rẹ̀ bá rùn mọ́ṣáláṣí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin. Ajá space láàmú bàbàrà mọ́tótó, ó sì bàbàrà ká dùn rí káwọ̀ṣọ̀ tọ́da. Inna Allaha jamilun yuhibbul jamal. Ọba tó rẹwà lọ́lọ́run ó nífẹ̀ẹ́ gbogbo tó bá rẹwà. So ajá space láàmú lòdì sí ká mọ̀ rùn pa, ká mọ̀ tọ́jú ara, ká mọ̀ múra káwọ̀ṣọ̀ tọ́da. Islam lòdì sí. Ǹjẹ́ Islam tó wá gbà wá láyé àṣejù? Níbi àṣejù wá ní ọ̀rọ̀ gold síwọ́jú ó ti wọlé fọ́kùnrin. Pété bá bí pé kí ló dé, kò sí àlàyé tó fẹ́ rí ṣe mẹ́ ju pé òun kàn fi ṣe sọ̀lọ̀. Àlàyé tó gbìnrin ó ṣe lérí ẹ̀ ọ wà ní Islam fi yàn dẹ́ fóbìnrin. A fẹ́ kóbìnrin mọ̀ ṣẹ̀ṣọ́ fọkọ. Tọ́ra àlà sọ fọkùnrin kọ́ mọ̀ ṣe ṣìnà. A sì ní ọmọ wo bòmí tí ọ̀tọ̀. Sọ ẹni tí ò ní wo bòmí tí ọ̀tọ̀, èyí tó wà nílé tọ́tọ́ yẹn ọgbọ̀dọ̀ mọ̀ ṣáná sí kọ́mọ kọ́ná sí ní gbogbo ìgbà kọ́mọ attractive. Gbogbo tí ọba wa mọ̀ attractive àyọ̀ǹda fóbìnrin bẹ́ẹ̀. A ní àwa man yunasha'u fil hilyati wa huwa fil khisami ghayru mubin. Ọlọ́run sọ pé obìnrin tó ẹ́ pé gbogbo láìfò ẹ̀ pátápátá nínú ẹ̀ṣọ́ ní tí lò àtọ́jú àtọ́mú. Ọlọ́run ṣe wọ́n bẹ́ẹ̀ kán lè mọ̀ attractive wa. Tán bá ti ń rí wa attract, àfẹ́ fẹ́ wọn níyàwó, àfẹ́ reproduce. Incentive ni fún wa láti ṣe ntọ́lọ́run fẹ́ ká má rí. Láti má ṣe ṣìnà. Láti tún má ṣe ṣìnà náà tíyàwó rẹ̀ bá ń tọ́jú ara tó ra gold fún àti títọ́run àti chain àti gbogbo ẹ̀ tó wà sára, ọmọ rí ní tó fẹ́ lára ẹ̀. Náà tọkùnrin bá wà sọ́run tó wà sára, kí ló fẹ́ fi attract? Ta ló fẹ́ attract? Ta ló fẹ́ pè? Ó fẹ́ sọ fọkùnrin ẹgbẹ́ rẹ̀ tí ò ní pé ìwọ náà sáré ayé rẹ̀. Ṣẹ́tìrì ẹ bá rí gold tálájì lágbájá lò wá. Ìntọ́fẹ́ achieve. Nígbà tọ́rọ̀ góòdì bá ti di tẹ́ bá rí tó gbé sọ́rùn wá, ẹ̀gbọ́ góòdì yẹn ń bì báyìí ní ẹ̀gbọ́. Tọkùnrin ẹgbẹ́ rẹ̀ bá ti ń dààmú nítorí ń porí múra rẹ̀, kò bá àjáṣọ náà lọ́wọ́ débẹ̀, fi góòdì lẹ̀, fi sílvà lẹ̀, kò bá àjáṣọ náà lọ́wọ́ débẹ̀. Tó bá ti ní pé yéè táwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń ṣe yéè lérí bàtà tó wọ̀, ó ti ń jẹ̀bi. Ó ti fẹ́ kọ́ wa bá ṣe rin ìrìn àjò tá fi ṣe lọ. Ó ti fẹ́ lé wa lárí. Ẹ máa wò ó kí kálukú náà gbé kílá ká ilẹ̀. Eléyìí tá à ń sọ yóò necessary fẹ́ni tí idha qadallahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara. Tó bá ti gbá àyà Ọlọ́run sọ́lọ̀ ńlá ló sọ, àyà wo ni, àdísì wo ni, ànábì lẹ́ ló sọ, khalas, òun ò ní dúró gbọ́ míì mọ́. Ànábì ti pàṣẹ. Tó bá gbọ́dọ̀ yẹn fún mi ọ̀tọ̀ lílé yẹn. Ànábì ti pàṣẹ lọ́nà tó yanjú ní pé àṣẹ yìí àṣẹ ànábì ni tá a rárí dájú rẹ̀ bẹ́ẹ̀. Fàṣẹ ànábì ni. Àti tá a ráṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ pé àṣẹ Ọlọ́run lélẹ́yìí. Mùmínì tó bá gbọ́ Ọlọ́run gbọ́ kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa sọ reason fún. Ìmánì rẹ̀ ò ní jí ó dúró béèrè reason. Tọ́lọ́run bá pa aláṣẹ tá ànábì bá pa aláṣẹ, yẹsà ni ó ṣe ń lọ lò lẹ́ẹ̀kan náà. Ma kana li mu'minin wala mu'minatin. Ọlọ́run kò tọ́ fún mùmínì kan tó gbọ́ Ọlọ́run gbọ́ gidi ni o. Àti mùmínà lóbìnrin tó gbọ́ Ọlọ́run gbọ́ gidi. Idha qadallahu wa rasuluhu amran. Tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá pàṣẹ kan. An yakuna lahumul khiyara kan máa rò pé
ṣe ká lo àbí àmọ́ lò mùmínì kan ò ní dúró béèrè reason kí ló fà nítorí ó ti gbà fọlọ́ ń débẹ̀ ìgbà fún yẹn ti débi pé ṣàṣọ mi ìfẹ́ mọ reason tó fi ní àṣẹ màmá ṣe lọ ṣẹlẹ̀ ni tí ń dúró béèrè reason ọpọlọ rẹ̀ ń sọ fún pé náà tí ọba bá láàká ìmí mú mi lè dá ó sì ka ọpọlọ kún tóun gbọdọ̀ mọ satisfy lọ́nà kan sọ́nà kejì bí ìgbà pé ń wọ́ṣìpù ọpọlọ lẹ́yìn ọlọ́run pé mo ti satisfy mo fẹ́ satisfy ọlọ́run bẹ̀tẹ̀ at the same time mo fẹ́ satisfy ọpọlọ mi náà so ẹ fún mi ní reason yọmọ wa dúró béèrè reason kí kó tó lè ṣe nítorí wọn làá fi mọ múrú àlàyé yìí wá mo mi ní gidi onídìí eléyìí wọn ní amọ̀lò gold kálásì kò rí ìrò mọ́lẹ̀ kan náà bẹ̀tẹ̀ ní tí wọ́n fún wa reason kóun lè wà convince ayéṣẹ́ máa gbìyànjú láti mọ convince ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run òun wà là ń sọ yìí ń pé Islam generally ẹ̀sìn tó fẹ́ kí aráyé sá níwọ̀nba ìpín kan bẹ nínú zúdù tó jẹ́ dandan tẹ́ pé gbogbo mùsùlùmí ò gbọdọ̀ má ṣe nǹkan aráyé sá ìpín kan bẹ nínú aráyé sá tẹ́ à gbọdọ̀ má ṣe ìpín kan bẹ ń bẹ ẹni bá lè ṣe é àwọn ìpín kan bẹ ń bẹ gan tó ṣe é wọ̀ àwọn ìpín tá à gbọdọ̀ má ṣe irú ẹ̀ nọ̀rọ̀ góòlì wà fọkùnrin tún ní gbàgbé tẹ́ bá dá ìlàkà ìpadà góòlì lówó tán ná ń jọ yìí níjọ́ tá Ànábì sallallahu alaihi wasallam pàṣẹ owó tí wọ́n ná kọ́rẹ́ǹsì gẹ́gẹ́ gold ni dinar silver ni owó tán ná ń jọ náà dirham kéèyàn wá mú owó nísìn kó jàn sọ́rùn kí n mú dọ́là nísìn kí n wá tò papọ̀ kí n wá fi kọ́ ọrùn báyìí kí n wá gbé wá síbi lecture kẹ́yìn náà máa wò mí báyìí ṣé kò júre wò mí. akramakumullah. so n tá a ti pè ní owó tí gbogbo èèyàn ń wá káàkiri tán dààmú kí mi wá gbé wá mo wá fẹ́ fi flash yín kí ni tí mo fẹ́ mú jáde mẹ́ kí n wá pè lẹ́ṣọ̀ kì í ṣẹ̀ṣọ́ ṣáṣọ tí mo wọ̀ yóò ti tó lẹ́ṣọ̀. ayakumullah ó ti tó. so àṣejù ti wọnú ẹ̀ṣọ́ yẹn góòdì lówó tán ná kẹ́nìkan wá gbé kọ́rùn kẹ́nìkan gbé sápá báyìí àmọ́ wọ́n yọ̀ǹda fóbìnrin kì í ṣe nítorí pé kó lè fowó wọlé nítorí pé kó lè attract ọkọ rẹ̀ kọ́kọ́ rẹ̀ má bàa wò bòmí tọ́ra àlá ni ó má wò bòmí kíkímọ̀ tí ń bẹ ń bi pé kọkùnrin mọ́ lo góòdì láyé nù àmọ́ tó bá dàlì jẹ́ náà pẹ̀lú ògùn ọlọ́run nígbà tí òkúkú sí válù fowó ń bẹ̀ ní mọ́ kò sí ní tá a fẹ́ fowó rà lálì jẹ́ náà ọ̀fẹ́ ni dúdú ẹ̀ ọlọ́run ṣe wá ló máa lì jẹ́ náà ìyọ̀ǹda fi wá pé tó bá di jọ́ náà á kàn mọ́ lo góòdì lọ ẹ̀ kàn useless ẹ̀ lọ níjọ́ náà bá a ti fẹ́ kó rí nù ẹ máa ra àwọn ìdájọ́ míì tí ó máa jọ gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan pé àṣùbáwò wà nàbà àwọn tó jọra wọn ní aṣọ harir aṣọ tó wọ́n jù nú aṣọ ńgbà náà nù àwọn ọlọ́lá sì wọ́n máa wọ aṣọ silk wọ́n máa fi pátálíkà lẹ́kùn ni ẹ mọ́ wọ̀ ńlọ bí ẹ mọ́ wọ̀ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ káwọn obìnrin ọmọ wọ̀ yìí òun ọmọ bí ṣẹ̀ṣọ́ ọkùnrin yìí ṣẹni tí máa ń ṣẹ̀ṣọ́ obìnrin ló ní. ìdájọ́ yẹn ló bí òfin tá à ń sọ yìí náà ló bí ẹni pé tí ń jọra wọn bọ̀ ń ló bí kódà obìnrin gan fún rẹ̀ ó ṣe ìwọ̀ fún kó fi kọ́ọ̀pù gold mú mi àbí silver kọ́ wá fi ṣe pure gold ni o àsọpàǹdà rẹ̀ kán wá fi ṣe kọ́ọ̀pù àbí kán fi ṣe kéèwẹ̀ àbí kán fi ṣe abọ́ kọ́ máa wá lò ó fi jẹun kì í ṣe pọ́ tọ́jú ẹ̀ sílé o ọ̀tọ̀ ní tán tọ́jú sílé tán kàn ṣe in form of gold wọ́n fi save owó èyí tẹ́ fẹ́ máa lò fi ṣe nǹkan kọ́ wá jẹ́ pé síbí gold abọ́ gold ó ṣe wọ̀ àtọkùnrin àtobìnrin. àní òòrá yé sá. kí ló fà á ni pé ayọ̀ǹda fóbìnrin láti kàn fi ṣẹ̀ṣọ́ fún ọkọ rẹ̀ kálá ẹni tó tọ́ fún. irú tọ́jọ́ òfin yìí náà lárákùnrin kan tó kọ́lé lásìkò ànábì sallallahu alaihi wasallam kílè rẹ̀ wá ga róró ju tẹgbẹ́ lọ ànábì ní kọ́lọ̀ wo jẹ́ kílè rẹ̀ ọ̀bùnọ́mà pẹ̀lú tẹgbẹ́. ó jù ga ju tẹgbẹ́ lọ. ẹ má jọ ga ju ó ti mú fàárì dání ó ti mú ntọ́ mọ́ fi rò pé ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ dání. ó jẹ́ kó ronú tó yẹ kó. ṣùgbọ́n náà ló kó owó rẹ̀ jọ fún rẹ̀ ó yẹ kó tọ́ fún un láti fowó rẹ̀ ṣe tó ń ra ìkọ́kọ́lé rẹ̀ bó ti fẹ́. sọ ànábì ní kọ́lọ̀ balance pẹ̀lú tẹgbẹ́ sallallahu alaihi wasallam. nínú ẹ̀ nípa ànábì sallallahu alaihi wasallam ó tako ká máa wọ sáàbù ṣuhura ó jẹ́ mọ̀kìrúhù fún wa ká máa wọ aṣọ ṣuhura aṣọ gbajúmọ̀ àtọkùnrin àtobìnrin aṣọ wo láṣọ gbajúmọ̀ aṣọ tó wọ̀ tí gbogbo èèyàn wà á mọ̀ tó bá yọ lọ́ọ̀kan báyìí tó bá yọ ọ wà á dayọ láwùjọ gbogbo ènìyàn bóyá ó lọ rán stáìlì ẹranko kan àbó lọ lo kọ́lọ̀ kan tó wà so distinguish ìkórìíra wà fún kí ló fà aláàfẹ́ kó mọ ṣẹ̀ṣọ́ tí yóò mọ̀ dàwọn yòókù láàmú
ẹlẹ́ẹ̀kejì hikima tí wọ́n ń bẹ́ẹ̀ ni pé a fẹ́ kó lórí rẹ̀ pamọ́ ṣé gbogbo ẹni tó rí tó bá ń wò ọ́ pẹ̀lú ronú wípé jò làwọn náà rí tiwa ṣe báyìí ṣé gbogbo wọn náà ni wọ́n wù ọ́ tó sì báláǹsì ẹ̀yin jú ń bẹ tí ó wù ọ́ tẹ́ sí pé tó bá ṣinú rò sí ọ ó tú rí dáadáa ṣe mọ́ láyé tó bá kàn wo ẹ̀ṣọ́ ara rẹ̀ tó bí ilé ronú lọ́nà tí ọ̀dà òun gan ọ̀mọ́ ìpọ́lọ̀ ń tọ́jú irú agbára bẹ́ẹ̀ sínú ojú òun Ànábì náà làáyínú hak wọ́n ń sàsí mi àwọn kan ni wọ́n ń ṣe kíní kan sí mi tí wọ́n náà fi sàṣẹ́ra rẹ̀ pọ̀ ǹjọ́ gbéjẹ́ ǹjọ́ farabalẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí fáàrí tó ṣàn flash ọṣà láìkì kọ́ ọmọ ẹyọ lọ́kọ́ ọmọ ẹyọ bí ọjọ́ so obìnrin ni ó ní ẹ̀ṣọ́ rẹ̀ náà fẹ́ kó ṣe é fọ́kọ rẹ̀ fálàlì rẹ̀ ni kì í ṣe kẹ́ ẹ mọ́ fi pa ẹlẹ́kùn àwọn ìlàkàì tí ń bẹ lẹ́yìn ìpínkọkùnrin wọn ta láṣọ fúnra wa Ọlọ́run wá ń dá wa lẹ́kọ̀ọ́. واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب. pé ẹni tó jọ lójú kọ́ wá dọ́tàn yìí ẹni tọ́lá jọ lójú kọ́ wá dọ́tàn yìí ẹni tí ìgbájúmọ̀ rẹ̀ jọ lójú mo ráyé ṣe ju lágbájá lọ màá jẹ ọ́ máyé wá dọ́tàn yìí rajulayn àwọn méjì ni wọ́n. ja'alna li ahadihima jannatayni min a'nabin a ní kíkan nínú wọn kó ní ọgbà oko ńláńlá méjì ó sì kúnnú ọgbà oko náà a'nabin àwọn oríṣiríṣi èso gírèpù. wa hafafnahuma binakhlin. a sì ní kó kúnnú oko méjèèjì ní binakhlin àwọn oríṣiríṣi igi làbídùn tí ó mọ mówó ńláńlá wá fún. wajalna baynahuma zar'a. a tún ní kó wà nínú oko náà oríṣiríṣi èso. kilital jannatayni. àlìjánná méjèèjì táwa sọ yìí Ọlọ́run ní ọgbà oko ńláńlá méjì yẹn ni pé source of income rẹ̀ ọ̀jẹ́ yọ̀ kan diversity tún wà nínú ẹ̀ ó ní kọ̀pẹ́ yọ̀ kan ó ní lóríṣiríṣi kìlìtàlì jannatayni ọgbà oko ńláńlá méjì yẹn àtàtì ukulaha wọ́n mú èso wọn jáde dáadáa kò sí wípé oko yìí ló wù dáadáa lọ́dún yìí eléyìí ò wù dáadáa àtàtì ukulaha ìkíní kejì wọ́n mú nǹkan oko wá dáadáa. walam tadlim minhu shay'a. walam tadlim minhu shay'a kò sí pé ṣẹ̀ǹkọ́ nọ́mà tá a bá gbin nǹkan oko kì í ṣe 100% náà láì expect pé gbogbo ó fi dáadáa. àwọn area kan bẹ fẹ́ ní bá mọ́ roko ńláńlá àwọn olóko ńláńlá aládàá ńlá àwọn area kan bẹ tí wọ́n ó mú nǹkan wá dáadáa àwọn area kan bẹ iṣu tẹ́ gbìn síbẹ̀ ó lè ṣe wẹ́wẹ́wẹ́wẹ́ torí ilẹ̀ òdọ́gba àwọn tán mọ́ ro ti mọ̀ kì í ṣe apá bí ni ẹgbin iṣu sí apá bí ni kẹ́ ẹgbin sóyà sí apá bí ni kẹ́ wọ́n mọ bí ilẹ̀ kọ̀ọ̀kan àti irun tí ó jáde ń bí ó ṣe rí tẹ́ bá ṣa ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu tẹ́ lọ́ọ́ gbìn nǹkan síbi tí ó yẹ kẹ́ gbìn sí iṣu ọ̀jáde tòótọ́ ó lè ṣe wíní kọ́mọ̀ níláárí Ọlọ́run wa ní gbogbo àlìjẹ́nà méjèèjì yẹn ó gbòókò yẹn méjèèjì àtàtì òkùlà ha là ń tẹ̀lé nínú ṣe à. wọ́n mú nǹkan oko wọn jáde dáadáa wọ́n mú wá lábọ̀. wa fajjarna khilalahuma nahara. nítorí tí wàá lè máa dààmú ẹni tí ń gbin nǹkan oko ní kébò láṣẹ ṣe òjò rọ̀bọ̀rọ̀ lọ́dún yìí gbogbo àgbẹ̀ Nàìjíríà ni wọ́n fíìlì òjò lọ́dún yìí pé bó láṣẹ báyìí òjò rọ̀bọ̀rọ̀ òjò ti yẹ kó bẹ̀rẹ̀ láti gbogbo ọwọ́ April kọ́ April June early June ló yẹ kójò ti bẹ̀rẹ̀ kó wá bẹ̀rẹ̀ bọ̀rọ̀ ooru yìí wá pọ̀ gbogbo ẹni tí ó gbìn nǹkan kó mọ bí wọ́n ti ṣe Ọlọ́run ní eléyìí ò sínú hẹ́díkì ọkùnrin tá à ń sọ yìí wà fajjarna khilalahuma nahara. a ní kí omi ìṣẹ̀lẹ̀rú omi tí ó jáde naturally nínú ilẹ̀ ńlẹ̀ fún rẹ̀ tí èṣe ní pẹ́ nìkan lọ́ dálẹ̀ lú ẹ ṣẹ̀ṣẹ̀ gbẹ́ bọ́ọ̀hù ẹ gbẹ́ kànga fajjarna khilalahuma nahara a ní kí àwọn odò omi ìṣẹ̀lẹ̀rú tí ò ní ba nǹkan oko jẹ́ omi kéékèèké tí ó máa sàn a ní kó sàn jáde kó ṣẹ́ jáde nínú gbogbo ilẹ̀ náà ń wá ń ṣẹ́ jáde láyé ọ̀tọ̀ọ̀tọ̀ kó máa ṣẹ́ jáde níbì kan tí ó wà ibì kan máa wá wù dáadáa tí ò ní débì kan ó yọ jáde láyé ọ̀tọ̀ọ̀tọ̀ àfi bí ìgbà pé wọ́n rí ike páìpù omi mọ́bẹ̀ tí wọ́n mú omi wá fún ẹ̀. kò sí wàhálà kò sí dààmú benefit without cost. ṣé n tí gbogbo ẹni business ń wá náà nìyẹn. kí ni àwọn economists ó ṣe define efficiency nínú business? ó ní tí ń jẹ́ efficiency ní pé kò minimize the cost kò maximize the benefit.
tó o bá ti rí bí minimize cost tó minimize risk tó wá maximize return wọ́n ní ó wà efficient ọmọ business ṣe ọmọ bọ́n ṣe ń fi 10 naira mú rí 1 million tẹ́nìkan bá fi 20 naira rí 1 million wọ́n ní wọ́n tó lo 10 naira nílà ká ìjùlọ ẹni tí ń lo 20 naira rí 1 million wọ́n ní kó mọ̀ strive sí láti make sure pé 20 naira yẹn tún gbọ́dọ̀ wá sí 10 naira 10 naira yẹn gbọ́dọ̀ wá sí 5 naira. So cost tí major cost ẹni tí ó gbé nǹkan náà lómi ọlọ́run ní omi ò sínú problem ẹ̀ fàfà jà جعلنا خلالهما نهرا. ìtumọ̀ ẹ̀ ní pé ó ráyé ṣe orítajé ṣe lọ́nà rọrùn orówó kójọ lọ́nà rọrùn tí ò mú wàhálà dání tí ò mú dààmú dání níta náà mọ́ béèrè lọ́dọ̀ ọlọ́run kan náà ọlọ́run mọ́ jà dàbò mọ́ jà mọ́ ṣèṣe ká mọ́ ṣèṣe irin ká mọ́ jẹjẹ ìlírí ká mọ́ ṣèṣe irin ká mọ́ jẹ ìjẹ ìlírí já mọ́ rí bí jẹjẹ irin ká sì mọ́ ṣe iṣẹ́ ìlírí níta mọ́ wá nù ọlọ́run ní bọ́rọ̀ rẹ̀ ṣe rí nù kò mọ wàhálà kò mọ̀ dààmú wá ń rówó. وكان له ثمر ọwọ́ arére kójọ ń bẹ̀. فقال Kana lahu samarun ọ̀tọ̀ ní ká ní nǹkan oko ká ní investment ká ní businesses tọ́pọ̀ àmọ́ yọmọ pé ìró ìkójọ mo kàn ní investment ní kò sí savings kò sí kinní kan ìmọ̀ tí ń fowó yẹn ṣe ó kúrò lọ́rọ̀ tiẹ̀ kana lahu samarun oró kójọ gan kana lahu samarun oréré kójọ ń bẹ̀. كان له ثمر Oríṣiríṣi èso ní ń bẹ nínú oko ẹ̀. فقال لصاحبه وهو يحاوره Àìṣe wàhálà kó tó rówó, àìṣàdúrà gbààwẹ̀, kíkun mọ́ ọ̀tún ọbọ̀ sí tòsí kó tó máa rí nǹkan kó jọ kó tó máa rí nǹkan ṣe. Ọwọ́ ajé ó ṣe Ọlọ́run gbọ́yé. Nínú tó yára sọ ní dọ̀tọ̀ Ọlọ́run jù láyé lówó wà. Olóṣì ọmọ ṣe bí òṣì ní sọ ní dọ̀tọ̀ Ọlọ́run. Kò mọ̀ wípé owó yára sọ ní dọ̀tọ̀ Ọlọ́run jòṣì lọ. Hayyakumullah. Olóṣì ò ní mọ̀ bẹ́ẹ̀. Yọ́mọ ṣogbó tòun ló burú jù láyé. Láti sá kúrò níbi òṣì disadvantages òṣì ni ó mọ̀ fojoojúmọ́ rí. Kò ní mọ̀ pé owó tóun wò yẹn náà ní disadvantages tó pọ̀. Nínú tó yára sọ yẹn dọ̀tọ̀ Ọlọ́run. Ẹ̀yin ẹ̀ mọ́ wọ́n dà ní pé èyí ṣe tí gbogbo wa ń kírun tá à ń ṣàìsùn à ń ṣe wàhálà aláwẹ̀ ń gbàwẹ̀ ń sára ń ṣe sàárà lọ hajj lọ Mọ́kà lọ múra ní tó pọ̀ jù tí gbogbo àmbìrì náà lówó. Common request wa lọ́dọ̀ Ọlọ́run lówó. Kí lè tá a mọ wọ́n dà pé kí lè tọ́lọ́run mọ̀ fún wa sọ dájú débẹ̀ ni. Ṣé kò láàánú débẹ̀ ni? Ìwọ ń béèrè èmi náà ń béèrè owó. Kódà àwọn ọmọ mi kéékèèké àwọn náà ti ní owó nínú request àdúrà kan ṣe. Ṣé gbogbo wa là ń béèrè owó lọ́dọ̀ Ọlọ́run? Ọkùnrin ń béèrè obìnrin ń béèrè àáfà ń béèrè ẹni tí èṣà àáfà ń béèrè èyí ṣe tí kì í fún wa tó wá jẹ́ pé kódà yóò tún fún kèfèrí tí ò sí lọ́hùn tí ò béèrè torí ìwọ ni ọ̀pọ̀ jù nínú owó nínú walaw basata Allahu rizqa li ibadihi bọ́n ti ń bẹ́ẹ̀ tí ń bí mí yẹn tí ń bá fún yín labaghaw fil ardi ẹ balẹ̀ jẹ́ ẹ̀yin ìwọ ò mọ ìwà tó wù tó bá lówó láìdíà mọ́ ṣe bó mọ̀ àmọ́ wà too sure nípa àbẹ́ tí wò mí yìí ń ṣe dáadáa àkíní máa ṣe bá ti lówó nísìnyí nǹkan mọ́ sí nǹkan mọ́ kírun látàárọ̀ dalẹ́ ni ọmọlé aṣẹ́wó ọ̀tàn rẹ̀ jẹ níbẹ̀ ló ti mọ̀ pé àwọn ẹgbẹ́ rẹ̀ mu tí o fẹ́ ṣe ń tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe wọ́n náà ráwọn ọ̀rẹ́ rẹ̀ tán lówó ni mélòó la kọ́ mọ̀ sí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó rí gbéraga ó rí wà ahùn kò sẹ́ni tí wọ́n lè sọ̀rọ̀ sí lẹ́ni tí wò tó bẹ́ẹ̀ nígbà tí wò tí lówó ó tó bẹ́ẹ̀ kó ní lórí ẹbí yín fín ọmọ pọ́n lé ní ọmọ bàbá rẹ̀ wọ̀rẹ́ rẹ̀ tó ti lówó òbí ṣe ń ṣe sí lórí ẹbí wọn wọn sì tún ní bá a jà lé lérí ọ sọ̀rọ̀ sí wọn wọ́n tún ní wọ́n tún bẹ́ẹ̀ ni pé kọ́ mọ́ bínú kí ló fà owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé yóò wá báyọ̀ ní Ọlọ́run pàdé báwọn ṣé yóò gúnlẹ̀ rí báwọn bóyá wọ́ tọ́lọ́wọ́n ò fẹ́ kí wọ́n náà jẹ ni innal insana la yatgha ar-ra'ahu istaghna ọmọ ènìyàn máa ya ìyàkuyà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọmọ ènìyàn máa ya ìyàkuyà tó bá ti rí pé òun rọrọ̀ pé òun nídìí tó bá ti rí pé òun ní nǹkan kan tó òun jẹ lérè lọ́dọ̀ yín ẹ ṣe pàṣẹ fún kọ́gbọ́ ẹ ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ bínú kó lóun fẹ́ dà lẹ́ẹ̀kan náà tọ́ mọ̀ pé tóun bá fẹ́ kò sọ́ṣẹ́ tóun lè fi yín gún ọmọ ọlọ́pàá ọmọ lawyers ọmọ adájọ́ ọmọ ó ní network olówó ó mọ dúdú nǹkan ìgbéraga ọwọ́ ọ̀lẹ́wù tọ́lọ́n bá fẹ́ kọ́ ọmọ ṣe lókù ìyẹn lọ́lọ́run fi mọ́ gbé àwọn tó bá nífẹ̀ẹ́ ìfẹ́ gidi ni mọ́ fi gbé wọn jìnnà sówó ní fi mọ́ dàbí ìgbà pé
èyí ṣe táwọn ẹni rẹ̀ kì í sábà lówó lọ́wọ́ kódà ẹ̀rù padà bà Allahu Akbar Allahu Akbar. ẹ̀rù bà Muaz ọmọ Jabal ẹ̀rù bà tí ń sunkún kó tó fayé lẹ̀ sàábì ànábì ni o ó dẹ̀ wà nù àwọn sàábì tá ànábì nífẹ̀ẹ́ púpọ̀ tí ìmọ̀ rán níṣẹ́ àmọ́ náà iṣẹ́ lọ́ọ́ bá ń spread ẹ̀sìn iṣẹ́ tọ́lọ́run rán ànábì ṣe ń pẹ́ ni ànábì bá tọ́sí ló lè rán nítorí ẹni tọ́lọ́run rán níṣẹ́ lọ́ọ́ bá ń pe àwọn ìyẹn ni Ọlọ́run bá tọ́sí ni ó ní Rasulun Amin òjíṣẹ́ tọ́lámọ́ náà so ẹni tá ànábì náà bá wá lè trọ́ọ̀sì wípé iṣẹ́ tọ́lọ́run rán mi yìí wọ́n fẹ́ fi ràn wọ́n náà lọ́ọ́ bá ń lọ sí Yaman lọ́ọ́ bá ń sọ báyìí fún wa ànábì trọ́ọ̀sì ẹ̀ ní bó ṣe jọ́dọ̀ tó ṣé ẹ mọ̀ pé sàábì pàtàkì ni tí ò yẹ ká dá òtù jẹ ní rẹ̀ wọ́n wá fẹ́ fayé lẹ̀ wọ́n á sunkún wọn ní kíní palẹ́kún ní ó ní àwa gbádùn ayé lẹ́yìn tá ànábì lọ tán sallallahu alaihi wasallam ṣé lẹ́yìn tá ànábì lọ tán ìsìláàmù padà spread dé gbogbo àwọn ìlú tó owó wà ní Syria ìsìláàmù débẹ̀ nígbà tí ìsìláàmù ti débẹ̀ ṣe wípé gbogbo ọrọ̀ ajé Syria ti di ti àwọn mùsùlùmí ó ti dá àwọn aláṣẹ tí wọ́n ń pàṣẹ àwọn náà ń pàṣẹ owó bẹ̀ àwọn náà ń pàṣẹ economy Iraq àwọn ìlú tó giant jù lágbàáyé ńgbà náà nù Iraq Syria ìsìláàmù ti débẹ̀ ó ti dé Egypt wọ́n wá ń fa àwọn sàábì jẹ gọ́vùnà káàkiri àwọn tẹ́jà lè fà wọ́n mọ̀ rù ń tí ń fa àwọn sàábì jẹ gọ́vùnà wọ́n lọ mójútó lù báyìí ẹni wọ́n bá fi jẹ gọ́vùnà yóò rówó kò sí. wọ́n wá Mu'adh ibn Jabal wá ń dá ìlàkà ìpadà wọ́n flashback pé ebi pa wá gan lásìkò ànábì sallallahu alaihi wasallam ebi sì pa wọ́n gan tòótọ́ ẹ wo bọ́n ṣe jagun Khandak wọ́n ń gbẹ́ kòtò ànábì dé òkúta mọ́nú kan ni gbàgbọ́dọ̀ sàbẹ̀ wá complain ebi fún ànábì sallallahu alaihi wasallam pé ebi ń pa wá ànábì náà ṣí ikùn rẹ̀ báyìí pé ṣe é ti rí èmi tẹ́ wá bá èmi náà dé òkúta mọ́nú ni inú ti ń run mí ebi pa inú run òjíṣẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ jù ọ́ lọ jolówó tí ń bẹnu ẹbí yín lọ ebi wá ń pa inú run débi pé nígbà tí ò ní strength mọ́ ó wá wá òkúta ó dé mọ́nú kókúta yẹn lè kó ìfun rẹ̀ sókè díẹ̀ kó lè ní agbára níwọ̀nba ogun Zatu Riqa wọn rí bàtà wọn náà fi ń pè ní Zatu Riqa ẹsẹ̀ wọn ya ni tí ń bẹ́jẹ̀ ogun tí wọ́n lọ jà ní ogun tí wọ́n lọ jà ní Taif Taif kọ́ mo fẹ́ rántí Tabuku wọn rí nǹkan gùn ebi pa wọn lọ ni nínú oòrùn wọn tún lọ eléyìí hùn ẹni bá ti witness oòrùn Saudi àwọn tó lọ ájì lọ́dún yìí ó jẹ́rìí sí ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́nà ó jẹ́rìí sí nítorí ẹ̀rí pé kálukú dúdú dé ni ẹni dúdú tẹ́lẹ̀ tún dúdú sí oòrùn gidi nínú oòrùn yẹn ni wọ́n ti ń wọ́ oòrùn lọ jagun kò wá sí nǹkan gùn kò sí nǹkan ogun tí wọ́n lò kò sóúnjẹ kò sómi Mu'adh wá dá làákà ìpadà pé àjìyà ni lójú ayé ànábì sallallahu alaihi wasallam ntọ́ dáhùn lójú nípa Ọlọ́run nífẹ̀ẹ́ ànábì jòun lọ ó dẹ̀ níyì ó láyè lọ́dọ̀ Ọlọ́run jòun lọ Abubakar òun gbà ipò dáa lọ́dọ̀ Ọlọ́run jòun lọ Umaru òun gbà ipò dáa lọ́dọ̀ Ọlọ́run àwọn sàábé ńláńláńláńláńlá tóun gbà ipò wọn dáa lọ́dọ̀ Ọlọ́run jòun lọ wọn rí gbádùn tó fi fayé lẹ̀ ànábì ò rí gbádùn tó fi fayé lẹ̀ Ọlọ́run wá ṣẹ́hùn kù òun wá ń gbádùn sọ́lọ́run láìkì òun ju ànábì lọ ni surely kìí ṣe likeness ló dé bẹ́ẹ̀ ṣé èṣe pọ́lọ́wọ́n ọ̀ láìkì òun ló fi fowó kẹ́hùn báyìí ẹ̀rù owó wá ń bà ẹ̀rù owó tí wọ́n ń wá hùn ní wọ́n ń bà ẹkún wá ń pa á wípé ṣé ìfẹ́ sì lọ́lọ́run ní sóhun tí ò ní sànẹ́bì tó wá fóun lówó tí ò fún ànẹ́bì nídìí ìsìláàmù yìí náà ẹ̀rù ara àwọn tún wá ń fura sí ara rẹ̀ owó tó ní tún wá ń fura pé sì ṣòwò tó kójọ ń bi àràmù lèmi rẹ̀ so tíọ́rì ń pé Ọlọ́run gbà fún lágbájá kí lẹ rí tọ́lọ́dẹ fi lọ́lọ́run gbà fún owó burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ àìmọ̀kan nìyẹn fi ń sọ̀rọ̀ owó òsínú tó fi mọ sọ pé Ọlọ́run gbà fún yẹn ìgbájúmọ̀ òsínú tí yẹn fi sọ pé Ọlọ́run ní kó rí ayé ṣe Ọlọ́run wá ń sọ̀tàn arákùnrin tóun náà rí nǹkan kó jọ bẹ́ẹ̀ ọ̀kánà làwọn sàmẹ́rún tọ́wá fẹ́ jọrẹ́ lójú nígbà tí kò ṣe wàhálà kó jọ tí kò rí wàhálà tí ò rí dààmú kánà láhùn samar ó ní investment tí ń sin rówó ń bẹ̀. faqala li sahibihi wa huwa yuhawiruhu. ọwọ́ tún ó sì ìgbà tí ò rí wàhálà tí ò rí dààmú nínú ayé dààmú tí jẹ́ ìhun mọ́ lọ́hún àìsàn tí jẹ́ kí ìhun wọ́ lọ́hún kan kò rí òsì tí jẹ́ kí ìhun wọ́ lọ́hún kan mọ̀nà mọ́ṣáláṣí kò rí. qala li sahibihi wa huwa yuhawiruhu ìwọ̀n sọ fẹ́ ní ìkejì ẹ̀ ṣe rántí ń pa aláwọn méjì ni wọ́n ìkejì olówó lọ́wọ́
wọ́n sọ fún kejì pé أنا أكثر منك مالا وأعز نفرا. wọ́n ṣe fàárí ń ṣe yànga ana aktharu minka malan mo lówó lọ́wọ́ jù ẹ lọ wa a'azzu nafara mo sì léèyàn jù ọ lọ torí méjì tá a mọ̀ ní náà nù tá à ń pè ní power nínú kó lówó kò léèyàn tó o bá lówó tó o bá léèyàn ò tí ì pé nínú tí wọ́n máa ní torí pé olówó mọ̀ pé ojú ó ti owó níjọ́ tó o bá nídìí èèyàn o ò ní ọlọ́pàá o ò mọ àwọn adájọ́ o ò mọ àwọn lọ́balọ́ba àwọn aláṣẹ ò ní wọn lọ́rẹ̀ẹ́ àwọn ọmọ ẹjẹ ọmọ ayé la tòun tó wò rẹ tó níhùn náà ó tiẹ̀ ní rẹ́ni Fọláwíyọ́ pẹ̀lú ta lọ́ba ṣàná ó nídìí àwọn alágbára náfàrà nù àázù náfàrà mọ́ mọ́ọ̀yàn ẹlòmíín sì wá mọ́ọ̀yàn àmọ́ kò sówó lọ́wọ́ ẹ̀ òun náà mọ̀ ṣe fàárí ń kó òun mọ́ọ̀yàn àmọ́ tó bá di kó gbọ́ bùkátà àbùkù ọmọ kan àwọn èèyàn máa gbé bùkátà gbajúmọ̀ wá bá ẹ ló kọ ẹ ní kinní kan ó kọ rẹ̀ ń gbòòrò ni wọ́n fi máa wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ yóò máa wá tẹ́wọ́ pẹ́pẹ́ sí wọn wọ́n máa ń lábẹ́ abẹ́ tí wọ́n ní ìyá láyà wọn ó ní ìyá láyà wọn àwọn ni wọ́n kọ́kọ́ hàn ní tètè mọ́ pé kò sówó lọ́wọ́ ẹ̀ àwọn burúkú ṣerú rẹ̀ yẹn yóò lóhun ò lè help yín yóò máa sọ pé ìyìn lówó mo kàn lókìkí ni òun náà tí ì pé àfi kó ní méjèèjì pé àná aktharu minka malan wa a'azzu nafara. Akitharu minka malan mo lówó lọ́wọ́ jù ọ lọ wa a'azzu nafara. mo sì mọ̀ yàn jù ọ lọ ń fi méjèèjì ṣe fàárí láì tí ì mọ̀ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ pé aṣọ tán pín fún wa bẹ́ẹ̀dì tán fún wa mìíràn nù torí gbogbo ntọ́ alálàájì lọ́ọ̀ ṣe ní hajj ẹni bá gbọ́ ṣe hajj yìí wọ́n fẹ́ kọ́ ẹ ní ìráyè sáni wọ́n fẹ́ jọ understand ayé tó wá gbé gẹ́gẹ́ wọ́n sì fẹ́ kọ́ understand alkiyama tó ń lọ display alkiyama níjọ́ àràfà display ilé ayé òun ni Mina àti Muzdalifa wọ́n fẹ́ kọ́ wa understand gbogbo wa tá a máa ń sọ pé àbí ká gbélé 3 bedroom èmi ò lè bá yàn gbélé o èmi ò lè ṣe kíní kan o bá yàn sùn papọ̀ ní Mina nǹkan kan ò sì ní í ṣe ọ́ ajá sí pé o lè gbélé ayé pẹ̀lú kọ́ ọmọ bá yàn gbé wọ́n fẹ́ kọ́ bó ṣe yẹ kó múlé ayé bí ń tí nígbà tẹ níjó ní Mẹ́kà àwọn ẹrú Ọlọ́run kan tá a jọ ṣe hajj ni wọ́n bá ìyá kan bá ń complain nígbà wọn bá ń fa wàhálà pé òun ò lè bá ìyá kan gbénú ilé papọ̀ hòtẹ́ẹ̀lì papọ̀ ní Mọ̀dínà wọ́n jọ pín wọn sínú yàrá mi wọ́n á gbé ìyá àgbàlagbà kan ti ọ̀dọ́mọdé obìnrin àwọn ò lè jọ gbé papọ̀ kí ló dé ìyá yìí ọ̀dẹ́tẹ̀ ẹnu kó kàn dàgbà lọ́jọ́ orí rárá kò rí náà dáadáa òun lòun máa ń bá a ṣe gbogbo nǹkan tó bá nírú rẹ̀ níyà náà ẹ̀pù ẹ̀ kò sáburú síbi jọ́ mélòó náà jọ́ mẹ́rin lẹ fẹ́ lò lẹ́yìn kò sáburú rárá àbíkẹ́ dóhùn sí yàrá mi àbíkẹ́ ti tàfà wàhálà hòtẹ́ẹ̀lì tó sì súnmọ́ haramu gidi hòtẹ́ẹ̀lì tó gbádùn ní o ẹ̀yin Mozambique mo kọ́dà àwọn ti lè ṣe káàmọ̀ tán ní haramu kí ẹ sáré bọ́ọ̀lẹ̀ tẹ́sí jọ́ ènìyàn ibi tó súnmọ́ haramu ó súnmọ́ so hòtẹ́ẹ̀lì tó lálàáfíà ni tóun ti bẹ́ẹ̀ ń kára àwa adémìnà adémọ́ká adémìnà ó wá kan kí kálukú mọ́ fi bẹ́ẹ̀dì oníhà kan sùn mo wá ń dáṣà pẹ̀lú àwọn jẹmọ́ wa pé ìyá tó lóun ò lè bá yàn gbé jò ní tẹ bá ọ́fà rẹ̀ nísìnyí pé ní Mínà yìí tá a bá bá yín gẹ̀ẹ́tì hòtẹ́ẹ̀lì kan nù Mínà yìí tó dàbí yàrá tẹ wàá Mọ̀dínà àmọ́ o ìyá ajó ní náà lẹ́jọ́ mọ́ sún bẹ̀ yọ bẹ́ẹ̀ mọ́ ni nítorí lẹ́sìn tá a fẹ́ kọ́ wá lẹ́nu ó ti ń lẹ́nu ẹ̀ ní Mínà pé àṣẹnú kọ́ńfọ̀tì gidi lòun wà nínú hòtẹ́ẹ̀lì ní Mọ̀dínà tó wọn ọmọ tóun tún nǹkan fẹ́ ká wá kọ́ náà nù tó rà padà wọnú sàárè tá a fi hà kan sùn bẹ̀ òjò mọ̀ pa wá mọ́ bẹ̀ ọmọ mọ̀ pa wá mọ́ bẹ̀ ọmọ wo ni wàá bá wa ń bẹ̀ ìyàwó wo ni wàá bá wa ń bẹ̀ ẹni ọba tí ìkẹ́kọ̀ọ́ yìí àṣà tí ọmọ dá ní pé ana aktharu minka malan wa a'azzu nafara. aláìmọ̀ kan ní mọ́ fowó ṣe fáàrí mo lówó lọ́wọ́ jù ọ lọ mo lówó lọ́wọ́ àwọn ẹni rẹ̀ kì í fowó ṣe fáàrí ọ̀rọ̀ náà tún máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí pa ànábì ò béèrè owó èmi ò bá pàdé bí ànábì ṣe ń béèrè owó rí sallallahu alaihi wasallam gbogbo àdúrà ànábì o èmi o ìyìn tí ìkẹ́kọ̀ọ́ débi kí n ṣe alábàápàdé àdíìsì kan wá lànàbì wa tọrọ owó ń bẹ̀ ọ̀rọ̀ ní mọ́ tọrọ algina tọrọ ọ̀rọ̀ yàtọ̀ sówó ìyẹn lè lówó kọ́ mọ́ rọrọ̀ ìyẹn lè rọrọ̀ kọ́ mọ́ lówó ọ̀rọ̀ ní kábẹ́lọ̀ ń kó fún wa tó bá fún wa lówó tí ò fún wa lọ́rọ̀ inú dààmúdàbò náà láwà tá a fi lọ́bọ́lọ́ ráyè mọ iye olówó ni ó lówó lọ́wọ́ tòun ti bẹ́ẹ̀ kò rí póun ní o
tọrọ lọ́hùn ò fi iyọ̀ àtàdùn síbi owó yẹn fún un. kò rọrọ̀. yọmọ wá sáré wá owó bí ìgbà pé ju tálíkà gan lọ. ìdààmú rẹ̀ nídìí pé mo fẹ́ kówó jọ lẹ́yìn tó ti kó díẹ̀ jọ yóò tún ju tẹni tí ò tí ì kó jọ lọ rárá. torí bí inú ọkàn ń pa á kò ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò ní mọ̀ọ́re torí kò rọrọ̀ ọkàn lówó lọ́wọ́ ni. owó wọn kì í fi ṣe fáàrí ọrọ̀ la máa béèrè lọ́dọ̀ Ọlọ́run. owó lè sọ̀yàn di tọ́ọ̀gì ọrọ̀ kì í sọ̀yàn di ìdàkudàbọ̀. arákùnrin náà wá ń ṣe fáàrí sọ̀rọ̀ rẹ̀ pé àná aktharu minka malan mo lówó lọ́wọ́ jù ọ lọ wa a'azzu nafara mọ́dẹ mọ́yàn mo bímọ lé mọ́ mo láwọn ọmọ ọ̀dọ̀ mo láwọn tó lè provide the services mo ní goods mo dẹ̀ tún ní services. now ودخل جنته وهو ظالم لنفسه. ìgbà tí ó tún wá ká lára dakhala jannatahu ó wá wọnú ọdún oko rẹ̀ wọn ló mọ ọ̀rẹ́ rẹ̀ wọlé pé kó o fi lè mọ tí mo wọ́t mo ní jù ọ lọ níta bá sì fi ju ni lọ àfi hàn níní wọn fẹ́ fi tí mo fi jù ọ lọ hàn tẹ̀lé mi ká lọ. ودخل جنته ó wá pé tẹ̀lé mi wá káká lọ ní oko mi. وهو ظالم لنفسه. wá wo kọ́mpínì mi ká lọ wá wo ẹ́stéètì mi tí mo kọ́ tí wá lọ wo pírọ́pátì mi ibi tí mo ti ń ta mọ́tò. وهو ظالم لنفسه bẹ́ẹ̀ ni gbéraga wọ̀ ọ́ lẹ́wù. وهو ظالم لنفسه bẹ́ẹ̀ láì mórí Ọlọ́run ọba ọwọ́ ọ lẹ́wù. وهو ظالم لنفسه. kò mórí fọ́ba tó ṣoore fún un. قال ما أظن أن تبيد هذه أبدا. oníṣẹ́ sórí wíkẹ́ mo ní wọn lóríṣiríṣi kò jọra wọn ń sọ bẹ́ẹ̀ fọ́rẹ́ rẹ̀ tó jẹ́rú Ọlọ́run ń fi oore bà á nínú jẹ́ ń fi mọ́tò bà á nínú jẹ́ ń faṣọ tọwọ́ bà á nínú jẹ́ ń fi property àti asset rẹ̀ yọ ọ́ pé wo ní èmi ní. àwọn sọ pé wá wò ma adunnu an tabida hadhihi abada sí wọn náà rò ìpẹrù property báyìí lè parẹ́ láíláí. ibi eléyìí pọ̀ dé àgbà náà wọnú ẹ̀yọ́ jẹun tí ọjà yóò tún jáde ní jágbà náà. mo ní owó mo ní ọlá mo sì mọ̀yàn díẹ̀ ló ṣe nínú tí mo ní túkà lọ áwò ma adunnu أن تبيد هذه أبدا. eléyìí ò lè parẹ́ láíláí ó dá mi lójú bẹ́ẹ̀. Wàmá- ó sọ bẹ́ẹ̀ fọ́rẹ́ ẹ̀. وما ó jọ أظن. lójú diversity àwọn bísínẹ́sì rẹ̀ ó diversify ẹ̀. tó bísínẹ́sì bá ti diversify tí risk ti low torí diversification ni máa ń jẹ́ kí risk ó low. pé dodo portfolio òun ló díndì yìí risk tó wà nínú portfolio yìí ti low kí ló fà bísínẹ́sì yìí ó ní risk pé tójú ò bá rọ̀ nǹkan kò ní wá àbí ok tójú ò bá rọ̀ àti fún àti gbé omi wọnú ẹ̀ àti ṣe bọ́ọ̀hù síbẹ̀ in case tójú ò bá rọ̀ a fi yẹn mitigate risk. ó dáa tójú ò bá ṣiṣẹ́ tí bọ́ọ̀hù bá ṣiṣẹ́ dáadáa gbẹ́kànga síbẹ̀ ó dáa tí kinní kan ò bá ṣe kinní kan ó ṣe ó wá rí i pé kìí tún ṣe irú ìrìn èso kan lọ́wọ́ à ń bẹ̀ èso báyìí wà ń bẹ̀ èso báyìí wà ń bẹ̀ tẹ́lẹ̀ yóò bá ṣe tẹ́lẹ̀ yóò ṣe tẹ́lẹ̀ yóò bá ṣe báwa náà ṣe máa ń ní bísínẹ́sì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú portfolio kan náà asset tí ò jọra wọn ni pé eléyìí pẹ̀lú risk tí ò jọra wọn láti fi lè mitigate risk kó wálẹ̀ wípé kò sí bó ṣe lè wù kó rí màá rí return mo ti manage risk mi dáadáa ọwọ́ ajé ọjọ́ oní business lójú nke máa dúnú à ń tẹ́bí dá hádìí àbá kò sí ní tó lé ní mọ́rí return torí mo ti manage portfolio mi. وما أظن الساعة قائمة. وما أظن الساعة قائمة. ó ní kódà mẹ́jà tanra wa ما أظن الساعة قائمة. Al-Qiyamah tó ń tẹnu mọ́ àwọn èmi rò pé yóò ṣẹlẹ̀. ولئن رددت إلى ربي. tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé wọ́n tiẹ̀ wá akú wọn á gbé wa dìde tó bá tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ léyìí tèmi ò gbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ àmọ́ tó bá tiẹ̀ wá jẹ́ pé nítòótọ́ ni pé ìgbéǹde ń bẹ lẹ́yìn ikú. أجدن خيرا منها منقلبا. oore tí ìrìlá Al-Qiyamah gan tún ju táyé lọ. kí ló dé tí mo fi wí bẹ́ẹ̀ ni pé tí mo fi lówó lọ́wọ́ láyé yìí tí ì dẹ̀ ṣe wàhálà rí táwọn kan ń ṣe wàhálà jù mí lọ tí wọ́n rí tó báyìí ajá sí pé Ọlọ́run gbà fún mi àṣà tá máa ń dá pé Ọlọ́run gbà fún ajá sí pé Ọlọ́run gbà fún mi ajá sí pé Ọlọ́run láìkì mi àtọ́bá dọ̀hún náà yóò tún láìkì mi. jù báyìí lọ. nítorí wípé wọ́n gbà yí pé ẹni ayé bá yẹ náà lọ́run ọ̀yẹ̀ tí mo fi rí ìkójọ láyé báyìí nígbà tó dẹ̀ ti gbàgbọ́ pé ẹni bá láìkì tọ́lọ́run bá láìkì ní fún lówó ṣúọ́lì màá tún ní ti ju Al-Qiyamah náà òun ọ̀mọ́ pé ká fún ni lówó túmọ̀ nǹkan Ọlọ́run láìkì ẹni
ṣètánì tẹ́ ń wò yẹn ìrọ̀ rẹ̀ ọ̀rọ̀ ajé tọ́lọ̀ ń kó sí i lọ́dọ̀ àbí tọ́lọ̀ ní kọ́ mọ̀ ojú tèmi àti ojú tẹ́nibọ̀dì lọ láyé. torí táwọn àkọọ́lẹ̀ sọ fún wa ni wípé ṣètánì ló wà ní àmójútó kó tó di kó dẹni ẹ̀kọ́ ẹni ègbé òun ni a fi sí ipò tí ẹni pẹ̀lú àwọn màláíkà lọ́lọ́run máa ń ránṣẹ́ iṣẹ́ òjò rírọ̀ iṣẹ́ mọ́ ọkọ iṣẹ́ tọ́mọ ènìyàn ń ṣe àtàwọn iṣẹ́ lóríṣiríṣi wọ́n ní iṣẹ́ tán ránṣẹ́ ìtánì ni pé plánẹ́ẹ̀tì orí ilẹ̀ yìí mọ̀ mójútó iṣẹ́ tí ń ṣe ni wọ́n níbẹ̀ sì ní ti jọ́sìn fọlọ́ eré ilẹ̀ ayé táwa wà yìí kó tó wá di pé wàá pè é wá sí sánmọ̀ pé forí balẹ̀ fún ádámọ̀ nígbà tó ṣàṣemọ́ṣe àníkó àtàdámọ̀ wọ́pọ̀ wá sí ilẹ̀ òun ti mọ́wọ́ ọ̀lẹ̀ ọmọ ìwà tí ń bẹ lérí ilẹ̀ ọmọ àṣírí tí ń bẹ lérí ilẹ̀ ọmọ tọ̀bíyàn nature ọ̀lẹ̀ ọmọ àyínnìke ilẹ̀ ìyẹn ni kó máa àyínnìke ilé ayé ọmọ ibi tí ọrọ̀ rẹ̀ wà pẹ́pẹ́ ọrọ̀ ọbẹ̀ wà ọmọ ibi táàzìkì ibẹ̀ wà nígbà tó ẹ́sìpọ̀ òun ní mánéjì ẹ̀ tẹ́lẹ̀ àwọn àkọọ́lẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa ṣé wàá rẹ́ni tó wà nípò yẹn ṣé ẹ mọ̀ pé olówó lọ ju dodo wa lọ ọmọ ibi tọ́lá wà ju dodo wa lọ òun ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ bó ṣe wá dàbí àpò ní gbogbo ẹ̀ lọ́wọ́ òun nǹkan kan bẹ lọ́dọ̀ tiẹ̀ bẹ lọ́dọ̀ tèmi tí ṣètánì envy wa lé lérí gbogbo ọjọ́ tá a bá dán wò yìí mọ́ sunkún ni inú rẹ̀ mọ́ bàjẹ́ ni pé èmi sì dúkìn ní kíní yìí ní ohun tí bó ṣe ní ogun ayé tó òun ní lódò tá a bá kírun tá a bá forí balẹ̀ fọlọ́run Ànábì sallallahu alaihi wasallam àsìkò tínú ṣètánì mọ́ bàjẹ́ jù torí forí balẹ̀ yẹn ló ba tiẹ̀ jẹ́ ìforí balẹ̀ yẹn ló sọ ọ́ dẹni ẹ̀kọ́ níjọ́ tọ́mọ ènìyàn bá wá successfully ríbi forí balẹ̀ fọlọ́run ṣètánì mọ́ wá bànújẹ́ pé ó ṣàṣeyọrí tèmi ò ṣe ẹni tó ti lówó tí wo ò ní ẹni tó mọ tó máa ayé tí wo ọmọ ayé tó ń wá òun ẹni tó ti rí i tán ń wá ní tí wọ́n ní lọ́wọ́ tó tún banújẹ́ pé Ọlọ́run ọ̀sánù rẹ̀ tó ti fún ọ nírun láti mọ kí àgbàánú ló ṣe fún ọ. alhamdulillah. tó ti fún ọ láwẹ̀ láti mọ gbà fọ́lọ́run àgbàánú pàápàá pín orí lọ́lọ́run ṣe fún ọ. alhamdulillah alhamdulillah rabbil alamin. arákùnrin tí ọ̀dà kan mọ̀ òun wá ṣe báàánú lówó ẹni tọ́lọ́run bá ti fún báyẹn iná ni ó tún ṣàánú tó bá ti wala yarudtu ila rabbi. ó ti bá padà sọ́dọ̀ Ọlọ́run ọba mi. lajidanna khayran minha munqalaba. wọ́n lè mo tún gbọ́dọ̀ rí bí dé sí mo gbọ́dọ̀ rí bí padà sí tí ó dájé léyìí lọ lọ́dọ̀ Ọlọ́run ọba. qala lahu sahibuhu wa huwa yuhawiruhu. ọ̀rẹ́ rẹ̀ tó wá jẹ́ mùmínì ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ní eré wá ń fún nímọ̀ràn pé ọwọ́ yuhawiruhu ń bá a sọ̀rọ̀ ìtùbí inú bí pé ọba dẹ̀ mọ́ ṣe báyìí sọlọ́hún ọba dẹ̀ mọ́ ṣàìmórí ọba dẹ̀ mọ́ ṣàìgbọràn sọlọ́hún. akafarta billadhi khalaqaka min turabin. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa akafarta billadhi khalaqaka min turabin sọba tó dá ọ látara àyẹ̀pẹ̀ náà lọ ń bá sọ̀rọ̀ báyẹn. thumma min nutfatin. ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ gbanú àtọ̀mọ̀ ní ọ̀sọ̀ ti gbàgbé ni. thumma sawwaka rajula. àìmọye ọmọ lọ́parẹ́ nínú àtọ̀ Ọlọ́run wá dá ọ ṣàlẹ́sà wá sínú ìyá rẹ̀ wọ́n ní ọ bí oyún àìmọye ara lóyún lè gbé jáde àìmọye ìdàkudà lóyún lè dà Ọlọ́run ní wọ́n rí ọ bí sáyé láyọ̀ àtàláfíà ọ wá wà ń kékeré èèyàn kan lè ṣèṣì tẹ ọmọlẹ̀ kó o kú dànù bí tó lẹ́mìí tó ní agbára déjọ́ náà Ọlọ́run wá mójútó ọ wá ń dàgbà ṣàwá kàrọ̀ jùlá ọ wá ní odigiri pa ọkùnrin sọba yẹn lọ wá ń ṣe àìmoore sí sọba ní lọ wá ń ṣe àìlójútì sí ọ̀rẹ́ rẹ̀ ń bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ní làákàyè. lakinna huwa Allahu rabbi. lakinna huwa Allahu rabbi. ó sì lè ní lakinna náà. hayyakumullah. ó sì lè ní lakinna náà kíra kan ní lọ́tọ̀dọ̀ àwọn àfọ mímọ̀ kan. hayyakumullah. tí wọ́n ní lakinna ṣùgbọ́n òun ni túmọ̀ ẹ̀ tàbá ní lakinna àmọ́ lákínná wọn ló ti di wípé lákín àná ṣùgbọ́n mi ò huwallahu rabbi Ọlọ́run ọba lọ́ba tèmi tó bá ti gbé àná síbẹ̀ yóò jẹ́ ó tọ́ láti kà á ní lákínná àmọ́ kìrá àtọ́ lálàáfíà tó gbajúmọ̀ ní lákínná huwallahu rabbi wala ushriku bi rabbi ahada. lakinna huwa Allahu rabbi wala ushriku bi rabbi ahada. lọ́dà tó bá jẹ́ sí pé àìmórí lọ fẹ́ fi dúpẹ́ oore Ọlọ́run
tó bá jẹ́ sí pé ìgbéraga lọ fẹ́ fi san fọ́lọ́run ọba ṣóore mi tòun ta ìlówó lọ́wọ́ mi tòun ta ìríjẹ tòun ta ìrímú mi tòun ta ìbẹ́gbẹ́ pé mi lakinnahu Allahu rabbi ọlọ́run ọba lèmi ọ̀tà kùtì ní sàmọ̀ sìn lọ tòun ta ìlówó lọ́wọ́ wala ushriku bi rabbi ahada. Kò sí ní ṣẹbọ sọ́lọ́run nítorí pé mo fẹ́ lọ́lá. Mi ní bá wọn wọ ẹgbẹ́ awo nítorí kí n lè ráyè ṣe. Mi ní ṣẹ́fá. Mi ní gbẹ́bọ àti tòru àti tọ̀sán. Kódà mi ní gbégun torí mo fẹ́ dọlọ́lá. Mi ní bá wọn lòlòkulò. Mi ní bá wọn jẹjẹkújẹ. Lakinnahu Allahu rabbi. Tí n bá lè lówó kí n ní. Tí n bá nínà tó bá yẹ sípá ìdílé lọ́lọ́run yàn fún mi ó ti tó mi. Wala ushriku bi rabbi ahada. Mi ní pa nǹkan mi papọ̀ mọ́ Ọlọ́run ọba. Hasbi rabbi jalla ma fi qalbi ghayrullah. 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 Arákùnrin yẹn ń sọ bẹ́ẹ̀ fọ́rẹ̀ rẹ̀ pé tó bá pé wọ́n fẹ́ máa ṣàìmoore ọ̀fẹ́ mọ́ Ọlọ́run ó ṣẹbọ sọ́lọ́run ó tún ní kò tún síjọ́ gbéǹde mi ò ní ṣe bẹ́ẹ̀ wallahu rabbi onímọ̀ sìn. Wala ushriku bi rabbi ahada. wàláwùlá iz dakhalta jannataka qulta ma sha Allahu la quwwata illa billah. in tarani ana aqalla minka malan wa walada. ọba dẹ̀dá làwùlá ń tọ́ ọba dẹ̀ ṣe kápọ̀ ọdún ní pé iz dakhalta jannataka nígbà tó wọnú odò oko rẹ̀ ní ìzàkàlítà jánà tákà tó débi bísínẹ́sì rẹ̀ tó wá rí gbogbo ọjà rẹ̀ ìzàkàlítà jánà tákà. Nígbà tó dé stọ́ọ̀ rẹ̀ tó rí àwọn stọ́ọ̀kì rẹ̀ tọ́pọ̀ lọ dáa. Qulta ma sha Allahu la quwwata. Rẹ̀ tí wọ́n yíyan jọmọ ẹlòmíì lọ. Qulta ma sha Allah ní tó yẹ kó sọ ní pé ma sha Allah Ọlọ́run ló fẹ́ kó rí bẹ́ẹ̀. La quwwata illa billah. Agbára mi kìí ṣe tèmi kìí ṣe mímọ̀ ṣe mi agbára Ọlọ́run ni ó yẹ kó fagbára tì sọ́dọ̀ Ọlọ́run ó yẹ kó fi ìmọ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ìkọ́mọ̀ ṣe Ọlọ́run ó yẹ kó fi tì sọ́dọ̀ Ọlọ́run ọba kò yẹ kó rò pé ọlọ́gbọ́n débẹ̀. Ma sha Allahu la quwwata illa billah. ìyẹn ló yẹ kí gbogbo ẹni tó bá níláárí ọmọ sọ àzíkìrí Ànábì sallallahu alaihi wasallam náà ló yàn fún gbogbo ẹni tó bá ní nǹkan rẹ̀ tí ó fẹ́ kó bàjẹ́. Wọ́n Ànábì ní gbogbo ẹni tó bá ní nǹkan rí tí ó fẹ́ kó bàjẹ́ tó bá ti rí ní ma sha Allah sọ ìpọ́lọ̀ lọ fẹ́ bẹ́ẹ̀ la quwwata illa billah agbára mi kọ́ kò ní parẹ́ kò ní bàjẹ́. Ẹ máa wo ní jọ́ padà kẹ́yìn ọ̀rọ̀ ọkùnrin yìí gbogbo tó nìyẹn padà bàjẹ́. Níta àbá ti fi ọ́ bàjẹ́ nínú owó nínú ọlá tó bá ti débẹ̀ ilé ló kọ́ ni tó yanjú ma sha Allahu. Ìkànnù àwọn ẹni eré tó ti lọ ǹjẹ́ tábìyìn kọ́ ọlọ́kọ̀ gbàgàdà síwájú rẹ̀ ní kí ma sha Allahu la quwwata illa billah agbára mi kọ́ ète mi kọ́ Ọlọ́run ló fẹ́ kó rí bẹ́ẹ̀. Olówó kan kọ́lé kan sọ́nà Aziziya àdúgbò kan ní Mákà ní àwọn àǹbọ̀ láti Mínà ọgbà wọ inú Mákà padà ilé náà rẹwà ó wá kọ síwájú rẹ̀ kí ma sha Allah la quwwata illa billah Allahumma àtìní minkal mazid ìrántí ìbára rẹ̀ dáadáa mọ́ ó ní Ọlọ́run eléyìí kiri mo tún fẹ́ sí ọkọ̀ síwájú ilé pé mo tún fẹ́ sí ilé tí yóò dé tí yóò lò bí ìṣẹ́jú márùn-ún wájú rẹ̀ ní pé ṣé ilé lèèyàn kọ́ yìí ó wá kọ́ síwájú rẹ̀ pé Ọlọ́run ló fẹ́ mi kọ́ agbára mi kọ́ agbára Ọlọ́run Allahu la quwwata illa billah. gbogbo jọ́tọ́ lọ́n bá dára rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ kódà bó jẹ́ záàmù ló ṣe tọ́ yọrí ẹ̀ kódà bó jẹ́ sí pé ìntáfíù ló ṣe tán níwọ̀ làwọn mú sọ ike ma sha Allah mọ́ lóore èbó sọ mọ́ ló palẹ̀ mọ́ dáadáa ní ma sha Allah Ọlọ́run ló fẹ́ kó rí bẹ́ẹ̀ la quwwata illa billah. In tarani ana aqalla minka malan wa walada. In tarani kódà bó tiẹ̀ rí wípé èmi ò ní tó ọ
kò yẹ kó o ti torí ẹ̀ mọ́mọ́ Ọlọ́run. àmì ní ìntara ní àná kọ́lá mi kà máa là ń wa walada. tó bá jẹ́ sí pé ojú tó fi ń wò mí ni pé mi ì ní tó ọ. tó bá jẹ́ sí pé ojú tó fi ń wò mí ni pé mi ì bímọ tó ọ. fàṣà rọ́bì Fàṣà tí a ní káyọ̀rọ̀ mi. min jannatika. Ọlọ́run lóhun ò lè ṣe tèmi náà ni. Sọ́lọ́run lóhun ò lè fún mi náà ní tójú tiẹ̀ lọ. Ilẹ̀kùn kí Ọlọ́run ọba kì í tì. Ilẹ̀kùn àánú rẹ̀ kì í tì. Gbogbo ìgbà tá a bá bí yóò fún wa. Subhanallah wa bihamdihi. Subhanallah al-azim. Subhanallah wa bihamdihi. Subhanallahil azim. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. Ọlọ́run ẹnu ọ̀tá wí kọ́lọ́mọ sáà fi ṣe ìkẹ́ ìgẹ̀ Àmín. kó fi ṣe fún wa Àmín. ọjà jáde fún wa o Àmín. ọjà ìmánì ọjà Islam Àmín. ọjà àtibọ̀tán rí kóra fún wa àwa àtàwọn ọmọ wa àtàwọn òbí wa náà Àmín. gba àwọn òkúta nílàlùkì àmọ́ lọ́n bá wa kẹ́ wọn Àmín. ìrọ̀tá náà lọ bá wọn abá lọ bá wọn kó ṣe wá lẹ́ni ìkẹ́ kó ṣe wá lẹ́ni ìgẹ̀ abádínú sàárè kábàáyọnú Ọlọ́run pàdé ńbẹ̀ Àmín. abádíjà kìámà kábàáyọnú Ọlọ́run pàdé ńbẹ̀ Àmín. kó ṣe bẹ́ẹ̀ lérí àwa àtàwọn àfáà wa Àmín. àwọn òbí wa àtàwọn ọmọ wa náà àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa Àmín. gbogbo nǹkan ní tọ́lọ́run fi kẹ́ kálukú Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Àmín. yìí tá àti ìmọ̀ orí rẹ̀ tá àti ìmọ̀pẹ́ rẹ̀ dá Ọlọ́run kọ́ wa bá ti dúpẹ́ rẹ̀ fún Ọlọ́run Àmín. kó lè ṣàlékún fún wa Àmín. kó lè ṣàlékún fún wa kó lè Àmín. ṣàlékún fún wa Àmín. ọlá ti tóbi Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين.